Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Friday, ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Látàrí owó kan tí kò dín ní okòólénígbadínmẹ́wàá tó jẹ́ owó NNPCL tó pòórá láìsí àkọsílẹ̀ kankan, eléyìí tí wọ́n ní wọ́n fi ṣe àtúnṣe àwọn ilé-iṣẹ́ ìfọpo gbogbo lórílẹ̀-èdè yìí. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti bẹ̀rẹ̀ ìwádìí tó múnádóko lórí ẹ̀. Wọ́n ránṣẹ́ pé ọ̀gá àgbà fún ilé-iṣẹ́ NNPCL tẹ́lẹ̀ Kyari, Ojúlárí àtàwọn míì láti wá rí tẹnu wọn lórí ẹ̀. Wọ́n ṣíṣọ lójú bílíọ̀nù 6 náírà ó dín díẹ̀ kan eléyìí tí wọ́n ní wọ́n lò láti fi pààrọ̀ orúkọ ilé ìfowópamọ́ àjọ ọ̀hún láti NNPC sí NNPCL. Ilé-iṣẹ́ ìfọpo Dangote ti fi èròǹgbà rẹ̀ hàn láti rí i dájú pé ẹ̀ka epo rọ̀bì orílẹ̀-èdè yìí fìdí múlẹ̀ dáadáa. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ti ní òun lòun yóò yan ààrẹ fún orílẹ̀-èdè Iran. Ó kọ̀ láti fi ọmọ Khamenei jẹ. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé ó di dandan kí ìlànà àti òfin àjọ Nigeria Education Repository and Data Bank di bíbọ̀wọ̀ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ gíga orílẹ̀-èdè yìí tí wọ́n ń fẹ́ láti lọ sìnrú ìlú. Gómìnà ìpínlẹ̀ Bayelsa tẹ́lẹ̀ Seriake Dickson ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC. Ẹgbẹ́ òṣèlú NNPP ti fọmú lórí ìgbésẹ̀ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Kano láti yọ igbákejì gómìnà ìpínlẹ̀ náà nípò. Àwọn méjì kan tí wọ́n fi ẹ̀sùn ìjínigbé àti ìdigunjalè kàn ní ilé ẹjọ́ ti dájọ́ ikú fún ní ìpínlẹ̀ Kano. Ìròyìn eré ìdárayá. Àjọ tó ń ṣàgbékalẹ̀ ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ CAF ti sún ọjọ́ tí ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ àwọn obìnrin WAFCON tọdún yìí máa bẹ̀rẹ̀ síwájú díẹ̀ pẹ̀lú ọjọ́ 12. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.